Baby, how fast? Àwọn kan wo ló ní tó fẹ́ ṣe? Mo need láti lọ defend our proposals kan tí mo put forward sáwọn bí kankan. I think that's all tí mo ní láti ṣe lẹ́nu. What about you? Èmi náà ní àwọn kan náà ti fẹ́ ṣe bọ̀ àwọn productions kan àti mo hang tó yẹ kó yẹ kí n lọ parí so màá rí producer mi màá rí set man màá rí PM you know so tàbá yẹ tẹ̀ ṣe tán so màá délé ni tí màá délé ni ọ̀la àbí báwo. No problem. Me Asha, make sure mo délé. Make sure wale ojo. All right, darling. All right. I love you. Thank you. Drive safe. Yeah. And remember, I love you so much. Love you too, baby. Adisa. Wo da wa shike ti jare. Mo ti fẹ́ rí ti pẹ̀sì. Fúnkì. Pẹ̀sì máa ń kọ́ kò jẹ́ kẹ́nu oṣù ti parí sálárì sá. Bá fún ẹ ti bá dé àbí kò bèrè yẹn lọ́wọ́ madam. Adisa. Káàárọ̀. Ẹ wá lọ bá wa ṣí gate. Àgbẹ̀kẹ́ sùkẹ́kẹ́, eléjì èdè lù sùkẹ́kẹ́, ayọ̀mídé sùkẹ́kẹ́ sùkẹ́kẹ́. Bọ̀dá Adisa, kí ni túmọ̀ orin tẹ máa ń kọ yìí? O fẹ́ mọ̀, mo yìí máa sọ fún ẹ lọ́jọ́ kan, ọjọ́ náà, ó kù díẹ̀. Ṣé bẹ́ẹ̀ máa kárò lọ sọ́nà rẹ̀? Kò yẹ rárá sórí olóògbé barista táwọn náà bá ń sọ̀rọ̀ ńgbà mi level kan lájọ wà ṣùgbọ́n tán bá ń kọrin ó máa já geere. Àti dọ̀ ṣé àwọn kábùmá tó máa gbé wa lọ sí school ti dé? Ó ti dé tipẹ́ ó ti dé ó park síta. Ẹ ṣe ẹ wá lọ bá wa ṣí gate. Kẹ́sìkẹ́sìkẹ́lẹ̀. Kẹ́sìkẹ́sìkẹ́lẹ̀. Omonikara, Ashonikata, Omonikara, ohun mẹ́ta ló wà láyé tó ṣe kókó, ohun mẹ́ta ló wà láyé tó ṣe pàtàkì, bóyá lówó torí owó àtàn ọlá àtàn ohun gbogbo kọ́ lówó lè ṣe. Little touch makes over. Gives you your best look. We redefine your beauty. And as they say, beauty lies in the eyes of the beholder. Even at that, with our touch, you have to look extremely beautiful, sexy, gorgeous. You have to stand out amongst others. Yes, and that's the more reason why we're called Data Touch. Ọ̀rẹ́ mi, jọ̀ọ́, ṣé mi ló kúrò company ẹ fún? Because gbogbo rẹ̀ azẹ̀ yóò yé mi o. Ó fún Onisha.
ṣé òdu iṣẹ́ wa yìí wá já ìmọ̀fólókò títí ẹ ni ìwọ náà mọ̀ ó mọ̀ pé tá bá ti apply fáwọn contracts tá ti gbé àwọn proposals wa lọ sáwọn òbí kọ̀ọ̀kan àwa fúnra wa á láti mọ̀ nǹkan tá à ń ṣe á láti lè defend nǹkan tá gbé lọ sọ́dọ̀ wọn náà. òótọ́ ló sọ, you are very correct. Now sọ fún mi báwo la ṣe fẹ́ enlighten wọn báwo la ṣe fẹ́ convince wọn pé service wa is the best tí wọn ò ní fi lọ síbòmí. Actually láti sùtọ̀rọ̀ ṣúrí gbogbo nǹkan tó ń sọ látàárọ̀ in fact ó impress me ó ṣò pé o mọṣẹ́ ẹ̀ níṣẹ́ àmọ́ ṣòwò time ṣá time ti ń lọ. Time ti lọ lóòótọ́ o tó bá ti débi ọ̀rọ̀ iṣẹ́ one has to be very disciplined yẹ ká tètè débẹ̀ yẹn kò yẹ ká pẹ́ débẹ̀ rárá cause first appearance shows the manner. Yes, and everything said, Abi. Action. Yeah, Afod. Wà kí ni nǹkan tí mò ń gbọ́ pé ó ń ṣẹlẹ̀ yẹn ná? Pé kí ló ṣẹlẹ̀? Mò ń gbọ́ pé ò ń tẹ̀lé ọmọ kan onídọ̀tí ṣàkà òfò tí ò ní mí ni kí ló ṣe yẹ́ ṣò ń bẹ́ẹ̀ ni. So torí ẹ̀ ló ṣe kó gun abẹ́lẹ́wájà mi nílé. Gbóná, ṣé o mọ̀ pé ìyàtọ̀ wà láàrin Ramsina àti Buga? Ìwọ tó ṣorí gbọ́rọ̀ bí òkèlè jọmọ́. Ó ṣe ní tọ̀lọ́ bí èrò bẹ́ẹ̀ sinimá. Ó wá ní pé kí n fẹ́ ìwọ náà dà. Wà wo bí ṣé o mọ̀ yìí pé smelly òun ló di smello inú nonsense òun láti yọ sense. Kí ló ṣe yẹ tí máa fún ya ẹ blow lójú nsìn àríyá balẹ̀ wọ́n á gbé ẹ dé lọrin kó tó wà òkè sórí ẹ yìí ni gọ́kì ló ń bá sọ̀rọ̀ o irúmọlẹ̀ tó ń jẹ irú òòṣà tó ń jẹ ṣàwámà òkú tó ń mu coke sórí ẹ yìí ni. Kókì kọ̀. Cut. No gọ́kì kí ló tó ṣe báyìí náà àwọn kan tí mo fẹ́ kọ́ ló ń fún mi ó yẹ kó mọ̀ pé ìyàtọ̀ wà nínú ọmọ ọ̀tá garage àti ọmọ ọ̀tá student ìwọ dẹ̀ rí student ni ẹ́ nǹkan tí mo proclaim ẹ̀ pé ó jẹ́ nínú iṣẹ́ nìyẹn. Bàbá mo máa change. No, director, please. Nǹkan tí mo fẹ́ gangan ló fún mi, ẹ jọ̀ọ́. Bẹ́ẹ̀ ni. At least èmi tí mo cast ẹ̀ mo mọ nǹkan tí mo rí kó tó di pé mo cast ẹ̀ náà. Producer, ẹ wọ ẹ bọ̀ kí mo mọṣẹ́ mi. Ẹ fi mí lẹ́yìn kì í ṣiṣẹ́ mi náà. Àwọn èèyàn tó dẹ̀ wá ń ta gan mọ̀ pé director ni mi, wọ́n dẹ̀ mọ̀ pé mo mọṣẹ́ mi níṣẹ́. So why? Mo mọ̀ pé ẹ mọṣẹ́ yín. Èmi náà dẹ̀ mọṣẹ́ mi. Èmi ṣàmúṣà ní script mo dẹ̀ mọ nǹkan tó wà nínú ẹ̀. Èmi mo rí picture nǹkan tó wà nínú ẹ̀ náà. Ẹ jọ̀ọ́, nǹkan tí mo fẹ́ gangan ló ti fún mi yẹn. PM da. Ẹ wo, ẹ̀yin lẹ pè mí lórí aago náà. Lẹ sọ fún mi pé ẹ ti bá producer yín sọ̀rọ̀ pé ara ẹ ti balẹ̀. Pé iṣẹ́ tí mo wá ń gbìyànjú kí wọ́n parí ẹ̀. Àbọ̀ ètò tó ń sọ fún mi ṣe mo like ẹ̀ náà. Why all this? Ẹ wo, ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ mú mi tẹ́ fẹ́ because iṣẹ́ tá a ṣe lọ́wọ́ yìí gan kò bẹ́ mi lára mọ́. Ẹ kàn sọ nẹ́ẹ̀sì fún mi ẹjọ́ kí ni nẹ́ẹ̀sì? Àdàkọ̀ ìjọ tó yẹ má bínú but the next is scene 27. Scene 27. Ọ̀dọ̀ yáyà Dàlágbò. Okay. To be weather, I will lose weather. Okay. But for now, I just can strike a set a lane. Okay. Oh yeah. Okay, better. Okay. Boy, nice talk. Oh yeah, nǹkan tí mo fẹ́ gangan ló ti fún mi yẹn jọ. Ṣó ti gbọ́. Ó yá bí ẹ next yẹn jọ. Bàbá yẹn orí ẹ̀ Wendy, ọ̀dọ̀ chief tí mo rán ẹ lọ kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀? Ẹ má dá chief yẹn lóhùn. Lẹ́yìn tó fọ́ mi tọ́ bí ẹni fọ aṣọ arúgbó lẹ́ẹ̀márùn-ún wọn wà satisfied. Mo dẹ̀ blast wọn pé ṣé torí 50k tó fẹ́ fún mi lọ́ọ́ ṣe fẹ́ lò mí pa. Máa gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu. Máa gbọ́ kọ́tọ̀kọ̀tọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀. Look, how many times do I have to tell you girls that customers are always right? Kí ló dé náà? Ṣé òun èsì mi ni? Ṣé o fẹ́ bá ṣe mi jẹ́ ni? Pẹ̀lú adúrú wàhálà tí mo ti ṣe. Lọ́sàn-án òru kan, o wá fẹ́ da ọgbẹ́ ìrú. Ọlọ́run ní fún ẹ ṣe. Ọlọ́run ní fún ẹ ṣe. Ẹ má bínú. Berai, I know what I'm going to do to you. I'll put you in the right place. Ẹ má bínú Lady B, irú ẹ̀ ò ní ṣẹlẹ̀. Mo ní kẹ́ má bẹ̀ mí. Ẹ má bẹ̀ mí lẹ́bẹ̀ òṣì. Ẹ wá, ẹ jẹ́ sọ fún yín. Let this be the first and the last time tí customer àkọ́kọ́ máa pè mí tó máa fẹjọ́ yín sùn. The day it happens, you're gone. Máa lé yín kúrò ní mi dẹ̀ ní bẹ́bẹ̀. Ṣé ti gbọ́? Ẹ̀yin great. So there is what Wendy in here.
Nǹkan tí mo máa ṣe fún ẹ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan inú mi ló wà. Idiot. Ṣọ̀tàn. Ṣé kò tí tàn báyìí? Ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín. Ẹ má fi títí yín kó bá mi o. Kí ni gbogbo rọ́bìṣì yín sìn? Kí n tètè ya sọ fún yín kẹ́ ya máa gbọ́. Ẹni tí iṣẹ́ yóò bá pé kó tètè padà síbi tó ti wá. Ṣé ń gbọ́ mi? Títí èmi ni mo máa sọ fún yín yẹn. Me, I no even understand wetin oga talk well well. And I no wan know wetin happen. Wetin I know be say anybody wey dey make oga dey para like this, that person dey mad. Eh? Watch your word. Ṣé ẹ àbí kí ló ti porúkọ ẹ náà? You go beat me. I will beat you. Kí ló ṣe méjì náà? Lèzi ṣe kó ń bá yín ṣe rẹ̀ tí ń ṣòṣì báyìí. Kí ni problem yìí? No, sabi sef. Mama, mi ò really understand nǹkan tó ń ṣẹlẹ̀ o. Before èmi àti Director Williams, a ní issue kankan rárá. Mi ò wá mọ nǹkan tó happen pẹ̀lú ìgbà tá bẹ̀rẹ̀ iṣẹ́ yín. Wàhálà lé ní ìjọ̀gbọ̀n lọ́la. I don't understand. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Mo dẹ̀ ti conclude láti sọ pé kí n fi iṣẹ́ yín sílẹ̀. Because I'm tired of it. Kò lè tó yẹn náà. Mo lérò pé àti yanjú kìíní nínú ilé ni kó tó di pa bọ́stà. Ẹ̀dẹ̀ tó ṣe wáyé repeat again. Ní ìdẹ̀. Mo dẹ̀ ti bá director yín sọ̀rọ̀. Ó ti sọ fún mi pé òun wà òkè pẹ̀lú yín. Issue kékeré kan tó wà láàrin mi àti director yín. A ti settle ẹ̀. Ṣùgbọ́n yín náà ṣáà mọ̀nà. Tán bá ti pa producer báyìí, tá bá ti lè ní special interest lórí àwọn artist wa. Inú máa ń bí wọn ní mi ìdẹ̀mọ́ nǹkan tó máa ń bí wọn nínú. Mo tẹ̀ máa wọ iṣẹ́ àti yanjú everything. All right. Mo understand you, madam. Mo understand you well. Àdúrà tèmi ni wípé k'Ọlọ́run jẹ́ kí iṣẹ́ yẹn tètè parí. Kí wọ́n lè face another thing. Iṣẹ́ wà lọ́la àbí? Yeah. Okay, ẹ má worry. Màá wá. Even gan sẹ̀ máa tẹ̀ tó wá sùn sí hotel yẹn so that màá lè mójútó gbogbo nǹkan tẹ́ bá ń ṣe mọ̀ ọ̀nà bó bá ṣe ń lọ, you know. Mo get it. No problem. Yeah, well, okay. No wahala. All right. Take care. All right. Ilé ìgbọ̀ngàn ló ń pè ní catch them wrong. Mo gbọ́dọ̀ gbé. Kílè tó doge mọ́yàn lọ́wọ́. Àdìsá. Ṣé ibi ló ń gbé? Àdìsá. Ọwọ́ mi á bà. Ta ni ẹ? Èmi ni Àgbékẹ́. Èdè wá sí gate. Mo ń bọ̀. Ẹ̀ẹ́dẹ̀ rí bẹ̀. Ṣé o gbádùn ṣá? Ẹ̀rín lẹ́jàre látẹ̀kan. Látẹ̀kan yàn dẹ̀ kan géètì ẹ̀ jókòó kalẹ̀ síbẹ̀ ẹ̀ alẹ́gbọ̀n mi yàn kan géètì. Ṣé wọ́n mọ̀ pé ayé Boko Haram la wà? Mo gbọ́dọ̀ wo bóyá ọ̀gá ló dé àbí wọ kí n tó máa bọ̀. Ẹ try gan ẹnu tẹnu yín ìtọ̀ irọ́ jàkújàkún tẹ̀ ń pa òun nìyẹn. Èmi kò lè yí ẹ láyé. Ṣé bí mo rí nígbà tẹ́ ń sùn lẹ́ẹ̀kan tí mò ń kọ́ gé tẹ́ ń sùn ẹ sọ pé ayé Boko Haram ò ṣì kan lẹ́wà. Èmi sùn mi ò kí ń sọ̀rọ̀ ẹlẹ́lẹ́yà sórí bí orí ṣe wà yẹn ó máa bẹ̀ mí pé Àdìsá yọ
ó dẹ̀ sùn mí díẹ̀. ọlọ́sàn yẹn sùn torí mo rí yín. mi ò sùn ṣé o mọ̀ pé oorun ó máa ní sùn mí díẹ̀ wò náà. ẹ má lù mí pa ẹ ṣàrọ̀ra. kí la jẹ báyìí. kí n la ní. lẹ́nu ẹ. kí n la lẹ́nu ẹ. ó ti bàjẹ́ bí nǹkan mi. ṣé oúnjẹ yẹn máa tó ẹ. bẹ́ẹ̀ ni mà. Okay. Hello ma. Fine, ẹ káàsán ma. Ó wà ń bi oúnjẹ lọ́wọ́. Okay. Ayọ̀mídé, your mom was talking to me. Hello, mommy. I'm fine. Mommy, when are you coming home? Because I want to see you. Okay, ma. Hello, ma. Okay, ma. Okay. Àtẹ̀yìn náà, ma. Ó dàbọ̀. Báwo ni Tóbi? How you doing now? I'm okay. Ṣé wàá pa? Yeah, I'm good, my brother. I'm fine. Okay, that's good. Anything pay me I dey come Naija. Tóbi ló bá. Dúnà, ṣé every time ni wọ́n fẹ́ máa wá sí Nàìjíríà ni? O ti wá fẹ́ sọ Nàìjíríà di ìgbà téèyàn ń lọ sóṣòdì àbí téèyàn ń lọ ságége. Ìjọ wo ló ṣe wá tó lọ náà? O tún sí ló ń bọ̀. Kẹ́mi wá gbé ní airport. Tóbi ló bá. Mo mọ̀ pé òun pull legs mi ni mo mọ̀ pé òun bá mi ṣeré ni. Ìwọ náà mọ̀ pé mi ò lè ráyè. Torí bí ṣe wà yìí, má jẹ́ n parọ́ fún ẹ, mo ti wà on my way. Mo ń lọ location, mo dẹ̀ máa lò bí 5 days níbẹ̀. So kò lè sáyè láti wá. So sọ fún kan náà àwọn ọ̀rẹ́ kan wá gbé ẹ. So ó better bẹ́ẹ̀. Ọ̀ má worry, tẹ́mi bá ti dé after 5 days tí mo sọ mi tẹ̀. Mo lè má lò tó 5 days yẹn gan. So tí má ti dé, màá wá rí ẹ ní hotel tó bá dé sí. But this time around Tóbi lọ́ba ṣe jẹ́jẹ́ o. Ṣe jẹ́jẹ́ Nàìjíríà tó ń bọ̀ yìí o. Ṣe jẹ́jẹ́ o. All right. Yeah. Okay, bye. Bye, bye. Ọ̀gá ọmọ yìí gan wá pàṣẹ. Bọ́lá ìyá ìwà o. Wo Tóbi lọ́ba mà tún ní o. Ìṣẹ̀lẹ̀ ọkọ̀ tún dédé pè mí sí, ó lóun tún bọ̀ Nàìjíríà ìgbé. Ìgbà wo náà ló ṣe padà lọ tó ti yá ń padà bọ̀? Kò yé mi o. Wọ́n náà mọ̀ pé ara Tóbi lọ́lá ò balẹ̀ tó yẹn. Àtọ̀ ara ò balẹ̀ rárá. Mo tẹ̀ ti fẹ́ máa jáde torí mo ń lọ location. So màá dẹ́ fẹ́ lò bí bẹ́ẹ̀ bí 3 days or 4 days. Wo dẹ̀ tó bá jáde lẹ́nu make sure pọ̀ tètè wálé torí ọmọ mi ò torí Ayọ̀mídé. Sọ pé àgbékẹ́ nìkan ló máa wà pẹ̀lú ẹnu ilé. Bíbí kò síbi tí mo lọ tí mi ò padà wálé wá sùn. I always come back home. Oh sure. Wo èmi gan bí ṣe ń lọ yìí gan torí mo gbọ́dọ̀ kí mo Google nǹkan lẹ́ẹ̀kan. Mo rí nínú ọ̀dọ̀ àwọn Sony office wọ́n sọ pé F5 ti jáde. Wọ́n á fẹ́ mójú mi débẹ̀. Wọ́n ní tí wọ́n bá fẹ́ kéèyàn jáde nínú TV báyìí. Ó máa jáde ní pẹ̀lú kámẹ́rà yẹn. So ìwọ náà níbi tó ń lọ àbí báwo? Mo ní meeting kan tó wà very important tí mo fẹ́ lọ fún lẹ́nu. Mo jẹ́rìí ẹ̀. Late for appointment. Siri. Ṣe all right. All right, Daddy. Yeah. Kò ní lovely day. Okay, thank you. All right then. Yes, nice one. Give me no ya tètè máa lọ sí. I have to be very smart. Ma, and the wave on attachment, spray gel, conditioner shampoo. All right, list wọn jáde kó mú wá fún mi l'office. Okay ma. Let's not forget ma. Àwọn kan wá lánàá wọ́n béèrè fún contact lens, different colors in bulk. Ó wá dé ti sọ yẹn fún mi látàná, má ti place order fún gbogbo yẹn now. Báyọ̀lá ó yẹ kán deliver gbogbo. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Bọ́láńlé. Ṣé rubbish tó bá mi perform yẹn láyé ẹ ni mo sọ.
má bá mi try irú ẹ̀ mọ́ tí o bá fẹ́ kí gbàdúgbàdú gbowó àgbàdo lọ́wọ́ ẹ̀ má bá mi try ẹ̀ mọ́ ṣùgbọ́n ọlọ́run ẹ ló ń jẹ o. jọ wá kí ni nǹkan tí mo ṣe tó pọ̀ jù kí ni nǹkan tí mo ṣe tó wrong wọ́n gbéṣẹ́ wá tí mo dẹ̀ mọ̀ pa sí níṣẹ́ méjì for that same date wọ́n sọ fún pàlè bá wọn ṣiṣẹ́ lóye kò máa pariwo tó báyìí. iṣẹ́ méjì my fruit ṣé mo sọ fún ẹ pé mi ò lè ṣiṣẹ́ ni ṣé o mọ iye tó jẹ́ kí n lose lórí iṣẹ́ tí o gbà fún mi yẹn ni John torí Ọlọ́run mo fi bẹ̀ ọ́ sórí èmi glitters touch ilé ayé kan tí mo wá yìí owó ni mo wá fi wá ọ nítorí Ọlọ́run má bá mi try irú ẹ mọ́. Everything is always about money. Yes. Money. Ó lè kó ṣe léṣe o. Wo jẹ́ kó ṣe mí léṣe èmi ni mo ní ara mi mi ò rí ẹ̀dá lẹ́bi ṣe bó ṣe wọ industry yìí ni jẹ́ kí owó ṣe mí léṣe ṣó ti gbọ́ ṣáà má bẹ́ẹ̀ ni try nǹkan tó try yẹn mọ́. Ó dàá mo ti gbọ́ lábìínú irú ò ní ṣẹlẹ̀ mọ́ ṣó ti gbọ́. Ọjọ́ tó bá ti gbé rẹwà kó bá jẹ́ pé mẹ́rin lọ gbé wa má gbà papọ̀ kí débi tí ayáde. Má débi tí ayáde ṣé wàá rí ìgbà yẹn ni màá wá fi yí ẹ pé orí mi yìí ọpọlọ mi ń jà gidi màá wá ṣe iṣẹ́ mẹ́rẹ̀ẹ̀rin yẹn tó jẹ́ pé ìkọkàn ò ní clash ara wọn ìgbà yẹn ló máa gbà mí lọ́gà. Mo ti gbọ́ pẹ̀lú ọ̀rẹ́ mi oníṣẹ́. O ṣe Uche and where's Jọkẹ́? Kò tí ì dé mà. Jọkẹ́ ò tí ì dé níta nìyí tó bá ti dé sọ fún pé mo ní pé kó wá rí mi ní ọ́fíìsì so rubbish tá máa ṣe nìyí so tí àwọn kọ́sọ́mà bá dé wọ́n á máa dúró de Jọkẹ́ àbí no má worry. Ọ̀gá pẹ̀lú iṣẹ́ ọ̀gá. Omonikara, aṣọ ni kata, Omonikara. Man, orí Naija ti máa ń pọ̀ jù every time tí wá sí Naija báyìí eat ni. Ṣé o ló kọ́ báyìí? Ṣẹ́gun ń ṣe ọmọdé rẹ̀ ni? Cousin ìyàwó ẹ̀gbọ́n mi ni but ṣe every time tí bá ti wá Nàìjíríà báyìí ó kàn máa ń tempt me ni ó máa ń I mean it's frustrating I must tell you. Ẹ jẹ́ ká wọlé lọ. Ẹ má fi gbogbo ẹnu sọ̀rọ̀. Come on, let's go inside. Ẹ káàárọ̀, ẹ má bínú oúnjẹ náà ní pẹ́ délẹ̀. Àgbékẹ́ fi gbogbo yẹn lẹ̀. Ṣé gbogbo nǹkan tí mò ń bá ẹ sọ láti jọjọ ẹ ṣé kò yé ẹ ni? Ṣé òun understand mi ni? Ṣé dìgbà tí má fi gbogbo ẹnu bá ẹ sọ̀rọ̀? Òun ṣọmọ kékeré náà. Ìjọ ń tọrọ lọ́nbọ̀dọ́ tó burú wa ẹ má ṣe báyìí kò sí nǹkan tẹ́fẹ́ fi ní ṣe ẹni ṣòro burúkú ẹjọ́ àbúrò ni mo jẹ́ sí ńlá ẹjọ́ ẹ má jà ṣe bẹ́ẹ̀. Àbí ẹ̀ jẹ́ kókó fún ẹ lésì ọ̀rọ̀ ẹ ó ní kò sí nǹkan tí fẹ́ fi ẹ ṣe nǹkan tí fẹ́ fi ẹ ṣe pọ̀ bàjẹ́. Ṣòro gbẹ́gbọ́n mi ṣe ń fẹ́ àǹtí ẹ̀ tó ṣe jẹ́ tọkọtaya ẹ̀ káwa náà máa ṣe bẹ́ẹ̀ kò tí ì pọ̀ jù ó máa fi dùn ni. Ṣé ó dáa ká máa gbé nǹkan lé ká máa gbé lọ́tà? Ọ̀nà ṣé nọ́mà kí n lè fi pounds kí n fi bá ẹ lò. Ẹ má ṣe bẹ́ẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ kò sí kò sí má ṣe bẹ́ẹ̀ ẹjọ́ náà ẹjọ́ ẹ fi mí sílẹ̀. Iná ilé ìlọmọ ẹranko ẹ ṣì máa padà yá gbẹ̀yìn èmi náà mo ṣì ní ẹ gbogbo ara ẹ tó pẹ́ẹ́mì ẹ abẹ́ mi ló wà ìwọ. Kí ló ṣe wọ tó ju ẹ̀kọ́ rẹ lọ́wọ́ báyìí? Fẹ́ fẹjọ́ sùn. Fẹ́ fẹjọ́ sùn? Ta ni? Bàbá Tóbi.
níṣẹ́ ló máa ń fọwọ́ gbá mi nídìí tí bá wà ní kitchen wọ́n máa tún sùn lé mi lórí ọmọ láwọn bá mi ṣeré ń tẹ́sí fún gbogbo ẹ̀kọ́ má bá mi ṣeré wọn gbọ́. Tóbi fọwọ́ gbá ẹ. ṣé wà nílé ṣá lọ pé Tóbi náà fún mi Tóbi náà fún mi. irú eré wo nìyẹn. You don't have to be harsh. Mo bá ṣeré ni Tóbi sí Àgbékẹ́. Mo bá ṣeré. Hey bro. Yeah. Dùnà, má sọ fún mi pé àwọn eré tí ọmọ yẹn sọ pé òun bá òun ṣe yẹn pé eré òun bá òun ṣeré pé kò máa fọwọ́ gbà òun dì kò máa ṣe kíní kan tóun bá wà níbi kan kò máa sùn léun lórí. No, má jẹ́ n believe fetí mi pé òótọ́ ni. Bro, ẹbí pé girl yẹn ló wá sọ fún mi pé mo fọwọ́ tẹ̀ òun dì mo fún báwo ni ṣe máa bá Àgbékẹ́ ṣe rere bẹ́ẹ̀. Èmi àti ọmọ yẹn àkọ́jọ́ máa ń gist lásán ni nípa máa ń bá ṣeré bí kémi àti ẹ̀rí àkọ́jọ́ ṣeré kájọ sọ̀rọ̀ that's all. Tóbi wo tó bá jẹ́rẹ́ náà ló ń bá ṣe jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀ ṣé o mọ̀ bí Àgbékẹ́ yẹn jẹ́ sí mi ṣá ṣé o mọ̀ pé ọmọ ẹ̀gbọ́n ìyàwó mi ni. Of course ṣé wọn máa ṣe rere kéré yẹn ní gbègbè àná èèyàn. Better Tóbi please ìbẹ̀ torí Ọlọ́run jọ o ti gbọ́ máa kí lè da ẹbí rú London boy ní ọ̀sọ̀ máa. ẹ máa wọ̀ tèmi ní ẹ̀ṣá mọ́. Okay good mo jẹ́rìí ẹ̀ ó yá. Enjoy yourself. Looking good. Thank you sweet. You too. Take care. Ẹ mọ̀ mọ́ ń ta o. Ṣé bí mo sọ fún ẹ mo ló ń bá ṣeré ni. Èwo ni eré kí ọmọ yẹn gbọ́dọ̀ fojúlẹ̀ fáwọn ọmọ iná bá ṣeré kẹ́ ẹ̀. Dúró náà ọ̀rẹ́ mi ṣé nǹkan tó ń jọ láti sọ fún mi ní sí ni pé òun lọ sí London fún 2 weeks fún fashion show yẹn. Definitely we're going. Ṣé bí 2 weeks lásán ni èyí tó jẹ́ olóṣù kan gan-an ó lọ́mú bọ̀ tí ò sí nǹkan tó ṣẹlẹ̀ náà and moreover ọkọ mi ò sí nílé ó ti lọ fún film festival. Bọ́láńlé ṣé kò ń ṣe nǹkan tí mò ń ronú ṣá torí lè tó ń lọ síwájú tó ń lọ sẹ́yìn yìí get her prepared we're going together. Èmi. Yes. I'm sorry I'm not going. Why? Ọmọ mi wà nílé ọkọ mi wà nílé tí mi bá lọ London tó lọ́mọ bá mi dúró tì wọ́n. Kí ló dé tó fi ń sọ̀rọ̀ báyìí ṣé bọ́mọ ọ̀dọ̀ ẹ wà ń bẹ̀ all you need to do ni kó fowó sílẹ̀ fún wọn nílé. Ọmọ ọ̀dọ̀ ní ọmọ ọ̀dọ̀ a woman needs to stay with her family. Yes you're right. Meanwhile ọ̀rẹ́ mi ṣé mo kọ́ máa ń sọ wípé nígbà mi ọ̀rọ̀ máa wà kò ní sáyé ìgbà mi kẹ̀dẹ̀rẹ́ ayé máa wà kò ní sọ̀rọ̀ but thank God today there's time for us to discuss this. I need to discuss some things with you. You know I'm a very busy person. Mi ní kó má sọ̀rọ̀ but anything tó bá fẹ́ sọ máa fẹ́ kó mú ní kéńkéńké torí time and by 4 o'clock mo ní meeting pẹ̀lú àwọn staffs mi so. Mo ti gbọ́ máa make a brief. Ṣorí ọ̀rẹ́ mi tá a bá ń bára wa rìn bá ṣe ń bára wa rìn yìí tá a lè bára wa sòtọ́ ọ̀rọ̀ á jẹ́ pé ọ̀tá ara wa ni wá. Yes you're right. Mo notice nǹkan kan you have not been having time for your family. Ṣorí tó bá ti èrò tọkọ ẹ̀ ó dẹ̀ ro ọmọ tó bí náà tó dẹ̀ mọ̀ pé obìnrin ni you hardly stay at home èní kó lọ sí America ọ̀la London ọ̀túnlẹ̀ ó ti gba Jamaica lọ ṣé gbogbo bó ṣe rìn káàkiri yìí ó ní time for ọmọdé yìí náà ó dẹ̀ just slow down so that at least wàá lè ráyè tọ́jú ọmọ yìí. Excuse me if I'm not getting you wrong ṣé ọkọ mi ló complain fún ẹ ni àbí ìrí torí ọmọ mi my soul my strength ọmọ kan ṣoṣo tí mo ní sórí àwọ̀ ìyà lára ẹ ni or what because I'm not getting it. No, don't get me wrong. Now tell me is there anything bad nínú kí èèyàn mú iṣẹ́ ní òkùnkùndùn ni sọ fún mi ṣé iṣẹ́ makeup tí mò ń ṣe yìí ṣé mo yẹ opportunities tí iṣẹ́ yìí ti bring fún mi ṣé mo yẹ doors tí iṣẹ́ yìí ti open fún mi Bọ́láńlé ibi tí àwọn èèyàn gidi nínú ìlú wa yìí àwọn tó ní fọn tó ní èkánná ibi tí wọn ò lè wọ̀ that they cannot step into èmi glitter touch wọ́n wọ bẹ̀ wọ́n jókòó síbẹ̀ mo ń bá wọn jẹ mo ń bá wọn mu tí mi ò bá mú iṣẹ́ mi ní òkùnkùn ṣé mo lè achieve àwọn nǹkan tí mo kà sílẹ̀ fún ẹ ṣé tí mo bá jókòó sílẹ̀ tí mi ò ṣe iṣẹ́ yìí ṣé orúkọ tí mo ní yìí lẹ́nìí ṣé mo máa achieve ẹ̀ sọ fún mi. O ti bínú. Yes.
ó ní láti bẹ̀rẹ̀. Mi ò bínú, ó jẹ́ kí n má bínú ni. Please, mo kàn ń bẹ̀ ẹ́ ni kò slow down ṣó ti gbọ́. Mo dẹ̀ fẹ́ sọ fún ẹ ṣé mo wí pé money is not everything. Yes, you are right. Owó kọ́ ni gbogbo nǹkan. But one thing tí èmi glitter touch tí mo mọ̀ tó dá mi lójú ni pé iṣẹ́ òun ni òògùn iṣẹ́. Or bad. Ga fún mi o. Ẹ kàn lọ fojú mi sọ́nà lánàá. Ṣé bá yọ sọ nìyẹn? Wo ọ̀rẹ́ mi, má bínú. Má dábọ̀ iṣẹ́ ìdílé lóhùn. Olóníkà sóhun lọ sọ́dọ̀ rẹ̀ òun kan lánàá. Ibẹ̀ la lọ pẹ́ sí. Ìtorí ẹ̀ la ṣe lè wá mọ́jọ, má bínú. But at least ẹ já mi sí pé ẹ ní wá mọ̀ náà. No vex, no vex. Má bínú jáde, má bínú, àfà. Káyọ̀ bí tí a pọ̀ náà, why dey beg am? Ẹ dẹ̀ jẹ́ bínú. Òtòótọ́ àfà ló ṣẹlẹ̀. Kí ló wà on floor? Yeah, hey guys, ṣe rí girl àbúrò ìyàwó ẹ̀gbọ́n mi yẹn. Mo máa ná sọ́mọ yẹn lánàá mà ní. Tẹ bá rí bó ṣe fi mí wash. Ó fi mí pa gidi gan ni o. Fair wash babe tí báwo on top waiting. Mo ní ó fi mí pa torí kí ni ó mọ̀. Mo jù sí lánàá pé òkè ọmọ báwo ló ṣe ń lọ. Tẹ bá rí kò sí nǹkan tí ò fi mí wé. Dúró. Farabalẹ̀. Mo ò lójú tì ní. Ọmọ tó yẹ kó toast ẹ̀ náà toast ẹ̀. Come on, Ṣèyí má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. I know myself now. Mo mọ́ra mi. Èmi tóbi lọ́ba. Gbogbo ojú kì. Ọmọ máa ń lé mi mú ni. Ó máa ń toast mi ni. Ṣùgbọ́n ojú kòkòrò àbí kí ni kí n pè? Bùsọ̀nù, tá a bá sọ fún ẹ pé ó ti tó ní. Ó ti wà outdated òkè ń gbọ́ràn. Báwa sọ̀rọ̀ ká upgrade ayé ẹ̀. Ọ̀nà òwò sìn. Ọmọ kan tí ní bí igi táyé yẹn wọ́n fi wọ́n pa. Ọ̀rọ̀ ló sọ yẹn ọmọ tó yẹ kó a toast wọn you can't go to toast am. Anyways má jẹ́ kí ẹ fa wàhálà sílẹ̀ ẹ̀ báyìí kó bá fàájú ajẹ́ ìwọ́wọ́ lọ́sìn kó ọtí jáde fáwọn brother ẹ̀ ká mọ̀ tí ká wà alright máa fún náà fún wọn kan máa upgrade ẹ̀ máa rebrand ẹ̀ mọ̀ pé fine oníbọ̀ tó ṣe ń lò kó yẹ. So nǹkan tó ń try láti sọ fún mi nísìnyí ni pé ó ti tí mi lò fọ́mọ ẹ̀ kò tí ì pé àbí. Jesus wept àní ká fún ẹ ní òtì tó wà ní town ká upgrade ẹ ló máa fà ló wàhálà ló wàhálà àdìkọ. òróró ẹni sí wa ó yà pa. gbé wá ajá máa fi step down. ìwọ náà ló ní ń fàjẹ jù. ẹnu bọ́lẹ̀ ṣàjẹ oúnjẹ yẹn ni. ó tó jẹ́ máa gẹ́ ọtí mi lọ. Girl. Kí ló wá ṣe tó jókòó sínú òtútù báyìí ìwọ nìkan? Òru yìí. Kí ló ṣẹlẹ̀? Ó fẹ́ rape mi ni ma. Ó fẹ́ rape àwọn ta ni? Àbúrò ẹ̀kọ́ ẹ̀gbọ́n mi. What? Àbúrò ọkọ ẹ̀gbọ́n yẹn. Ó fẹ́ rape ẹ. Ẹ̀gbọ́n ẹ̀ ńkọ́? Wọ́n ò sí ilé, wọ́n dẹ̀ lè má wà lílé ni wọ́n ti lọ síbi iṣẹ́. Ó yá máa bọ̀. Ó yẹ ká fi ọlọ́pàá arrest ríyàn báyìí. Ọpẹ́ ni fọ́lọ́run. Wọlé ọmọ gidi. Má worry, má treat ẹ right, má fọlọ́pàá mu. Kí ló dé táwọn ọkùnrin ṣe ń ṣe báyìí?
káàárọ̀ ma. Fine ma. Yes ma. Ṣé o feel at home? Yes ma. I really appreciate the way that she for me ma. Ọlọ́run bá mi ràn yín lọ́wọ́. My dear Kìtọ́pẹ́, sórí ilé ti dílé ẹ̀. Anytime tó bá ń wọ̀n ló free láti wá síbí báyìí, ṣùgbọ́n. Tẹ́yọ̀mídé bá ti lọ sí school, mo máa bá yín ṣeré because ilé máa wà bọ́ sí mi. No problem then, no problem. Yes ma. So, ṣé o ti jẹun? For sure. Ṣé kò ṣe bóun ti jú? Okay. Anyway, o lè wálé mi lásán kò kàn lọ bẹ́ẹ̀. So máa bẹ́ẹ̀ wá change kékeré kan. Ẹ ṣé ma. Love and girl with the purple leg. Bunny, I want. Sweetie! There! Bunny, I love you. Agbeke! O fẹ́ máa kà mí lóhùn ni. Bunny, di àwa. Wọ́n ti jáde sá. Wọ́n jí jáde. Ní wòye. Bẹ́ẹ̀ ni wọ́n ti jáde lọ sí Ìbàdàn láti dájú. Wọ́n náà ní bridal makeup. Àǹtí mi sọ wípé kẹjọ kẹ gbé wa dé school. Kẹ ń gbé yín. Níwò yìí. Ọmọ wo Àgbẹ̀kẹ́ má gbé yẹn wá. Kí ń gbé yín báwo? Èmi gan ibi tí mò ń lọ sí àwọn producer gbogbo àwọn setman cameraman everybody PMT wa mẹ́rin lórí mo ti pẹ́ wò má bínú. Ìwọ ni kò bá mi kẹ́ ọmọ mi ṣùgbọ́n òòjọ́ gbà lọ́wọ́ lẹ́mi mo ti pẹ́ bí ṣe wà yìí. Guess what? Ṣé rántí contract tí mo sọ fún ẹ pé àwa mẹ́rin la wà lẹ́nu ẹ̀? Àwa lọ padà awọ́dẹ̀ fún. Irọ́ ni o. Company ọ̀dọ̀ yẹn. Yes. Lọ padà gbé fún. Yes. Oh, that calls for celebration. Yes. Oríire ńlá ni ẹ o. Yes. Oríire náà dẹ̀ máa bá a kalẹ̀ ni. Àmì sweet. Ayọ̀mídé ńkọ́? Ìbọn ni ẹ bẹ́ẹ̀. Wo? Má ti ẹ̀rọ dá mi lóhùn. Ọ̀gá mi ò rántí ń gbà mí pé Ayọ̀mídé gan wà nílé pẹ̀lú wa. Ó tó ní gbọ́dọ̀ pé tí wọ́n máa fi dé láti location mi gbà mí á ti sùn. Ìgbà mẹ́rin tí wọ́n máa fi jí láàárọ̀ pé mo tún lọ location ọjọ́ kejì báyìí ó lè má ti èjì àmọ́ àwọn pé kí n má disturb ẹ̀ àbí kó ti lọ school kémi gan tó jí pé mo fẹ́ lọ pé mo ń lọ bí iṣẹ́ so ìyẹn ni ó jẹ́ kí n wò. You're right. Wàhálà Ayọ̀mídé nǹkan lè sọ pé wàhálà ẹ̀ pọ̀ pé ó fẹ́ sú mi ni. Bí Ayọ̀mídé ṣe tó yìí kó máa ní mommy carry me, mommy back me, mommy I want to be, mommy I want to do this, mommy I want to do that, mommy here, mommy there. Kò tiẹ̀ kí n fẹ́ k'Àgbékẹ́ fọwọ́kàn òun rárá. Lémi tí màá ti face wàhálà iṣẹ́ during the day tí n bá ti délé báyìí mo tún wọṣẹ́ tiẹ̀ nìyẹn. So tó bá máa fi di late night báyìí á ti rẹ̀ mí ó kàn máa ń rẹ̀ mí lálẹ́ ni. Wo baby. Yes dear. Ojúṣe ẹ ló ṣe. I know. So má complain rárá so tó bá ti gbà bóró sìn kò ní máa yọ gbọ́ àwọn ayọ̀ yẹn mọ́ ìyẹn ṣe excuse lè bá fún mi pé ó jẹ́ kó rẹ̀ àbí ó jẹ́ kó ṣe kíní kankan mi lè ṣe nǹkan kan mo pò alẹ́ mi ò fẹ́ excuse kankan má fi ẹ̀tọ́ mi dùn mí lálẹ́ alẹ́ yòó láti ṣe mi ò fẹ́ story gbogbo dídé o eré máa bẹ́ẹ̀ ṣe wọ́n á gbọ́ lómi. Ẹni excuse me though ó rẹ̀ mí náà ṣùgbọ́n ó mọ̀ mí tó bá ti débi kíní tá à ń sọ yìí ṣé wàá rí bó ṣe rẹ̀ mí tó lálẹ́ yìí ni mo ṣe máa ṣeré pẹ́. Excuse me. Bóyá lówó torí owó àtàn o. Ọlá àtàn ohun gbogbo kọ́ lówó lè ṣe. Time ń lọ. Time ń lọ. Hello. Hello sir. Ṣẹ́yìn nìyẹn? Yeah. Mo ti rí yín. Ẹ gbà mí. Wèrè máa nílé dí bí ìkẹ́ kí ló fi ránṣẹ́ sí mi ó lè lè béèrè pé aṣọ yìí. God. Ẹ̀rọ sà. Báwo ṣàfihàn ni? Yes sir. Ìwọ ló pè mí tó ń sìn. Bẹ́ẹ̀ ni sá lọ́tọ̀dọ̀ lè di bí.
Lady B náà ńkọ́? Mi ì mọ ibi tó wà. Have your seat. Hello Lady B, yeah. Mo wà mí dẹ̀ tún wà. Kí lẹ fi ránṣẹ́ sí mi yìí? Eléyìí bí báwo? Ẹ mọ̀ pé ṣáda bíi ìsìnà pẹ̀lú nǹkan báyìí ni. Mo kékeré lélẹ́yìn náà. Kí ló fi yàtọ̀ sí kò fún mi àbí lọ́ládé mi? No, eléyìí kéré. Pé ó mèrè ṣe gan. Ẹ̀mí pò good. Okay. Òun náà máa fún yín lábọ̀ tọ̀dọ̀ mi náà. Èmi náà jẹ́wọ́ fún gbà yẹn. No problem. All right, later then. Yeah, báwo ṣàfihàn? Yes, sir. Yeah, èmi ti fojú kékeré wù ẹ́. As in. So ẹ fojú di mí àbí? Akẹ́kẹ́ ni mí o. Ẹ dẹ̀ mọ̀ pé ìjà kékeré kò dáa. Wàá bẹ̀ mí náà lè. Òun fi ń yé mi sìn pé wọ́n jà lọ́rùn kò kán yé. Yeah. As in pé after ló máa hustle. Ìfẹ́ra ni bóòsì wà àbí? But díẹ̀ tí wọ́n máa jọ bóòsì lójú o. All right, kí ló fẹ́ mu? Ló mọ wa òkè ẹ ká wọlé lọ. Nílé tèmi àbí ládùúgbò mi wọ́n sọ pé èèyàn ti wà òkè wọ́n fún nǹkan tó fẹ́ kí ló máa mu? Kò lè jẹ́ anything irú yín báyìí mo mọ̀ tẹ́ máa mu. Badman, oh sorry, Bama. Yeah, success. Báwo ni? Kí ló ń ṣe lọ́wọ́ nsìn? Mo ṣe parí iṣẹ́ lórí fáìlì tẹ́ gbé fún mi. Good. Àwọn powders àti lipsticks wa yẹn ṣé àwọn wholesalers yẹn demand fún dáadáa ṣá? Very well ma. Good to hear. Ó mọ nǹkan tó máa bá mi ṣe ń sìn bá mi pe driver then ìwọ àtàwọn tó kù ẹ náà àwọn kits yẹn sáré kó wọn sí bus aníṣẹ́ lábẹ́òkúta nísinsìn it's very urgent we have to leave now. Okay ma, but ma ó ti tó closing hour ma. Are you sick? No ma. And ìwọ toro ṣe bẹ́ẹ̀ ni pé ó rí mi lórí ìdúró. Now make it snappy please. Okay, let me get my bag. Sir, you are wonderful. Wọ́n ọmọ lọ fojú díẹ̀ ni o. As in, mi mọ̀ pé wà lára ẹ̀ o. Ọmọdé ara ẹ̀ ó dẹ̀ tún ṣeré ju àgbàlagbà lọ. Gbogbo dé tó ṣe àgbàlagbà mi ò lè ṣe. Ó ń ta mí ó ro mí ló mọ̀ máa sọ. Bọ̀ ìwọ mi ò gbọ́ ń ta mí. Ringing to my bed. Ṣé ṣáà enjoy mi sá? Gan ni o, mo enjoy ẹ̀ gan. As in mi mọ̀ tí mo lè fi wé. Lady B dẹ̀ sọ̀rọ̀ ẹ̀, mo bá bẹ́ẹ̀. Ọ̀gá ni lásà, ọ̀gá ni láyà rẹ̀ o. Ṣé mo lè bẹ́ẹ̀ lè bèrè kékeré kan? Má bínú, gbogbo style tó ń fún mi left and right yẹn. Ṣo train fún ni àbí ojogún bá lọ́mọ sí ẹ̀? Rárá o, àdáyébá ni. Àdáyébá? Wow, tó túmọ̀ sí pé àdáyébá ọ̀tẹ̀. Nǹkan tó dáyébá ẹ̀ ní agbára. Ọlọ́run jẹ́ ká dáyébá nǹkan rí ni. Tọ́dọ̀ ẹ̀ burú jù. Oh my God. Ṣàkóró. Káníkò yẹ pé o ti knock me down ni. Ó yẹ kí n tún wọ ẹ mọ́ra. Ẹ ṣe sá. Sọ fún mi bó ti fẹ́ máa lọ. Àwọn ti fẹ́ máa lọ. Okay. A máa ra létà àbí? Bẹ́ẹ̀ ni sá. Okay. Owó iná ni. Ọmọ tó máa ṣẹlẹ̀ ẹ̀sìn. O máa tẹ̀lé ní èdè mọ́tò ni. Okay, no problem. Máa lè fún ẹ lọ́wọ́. All right. Let's go. Má tún yọ̀ ọ̀dẹ̀ sí bí. Mi ìyọ̀dí mo fẹ́ máa lọ ni. Sis, ká ní mo mọ̀ wípé bí iṣẹ́ yín ṣe rí nìyẹn mi bá ti ṣe tipẹ́tipẹ́ 30,000 láàrin 1 hour. Kò tọ́pẹ́ sórí mi nǹkan tó máa ń ṣẹ̀yìn girls ó yẹ kẹ́ máa tẹ̀lé àwọn bàbá láàánú tí wọ́n máa ṣoore fún yín tí wọ́n máa tọ́jú yín rárá o àwọn boys ẹlẹ́sẹ̀ ìtìrín àwọn tó ní kọ̀ọ̀kan láti ọ́fà yín tó mọ̀ tí wọ́n máa fa ṣòkòtò sí bèbè díwà kan máa ṣe yóò fine boy no money òun ni gbogbo èèyàn máa tẹ̀lé kiri sórí tó bá tiẹ̀ ti corporate tí mo ti ń pè ẹ́ báyìí tó ti ń jẹ́ mi wàá rí owó ìwà rí 10 times more
Ẹ ṣé gan ma. Mo dey promise pé mi ní disappoint yín. Ṣá má disappoint are. Sister ńkọ́? Àwọn èèyàn ti jáde báyìí máa ń jáde o. Bàbá àwọn yẹn wọn mọ̀ ju iṣẹ́ la gé ṣe kú. Oh my God, ìyẹn náà nice. Wọ́n ní tí ẹ̀kẹ́ ẹran kò bá bàjẹ́, ẹ̀kẹ́ ẹyin ò lè dá. So, ìyẹn náà wà okay. But advice kan ni mo ní fún ẹ. Mo fẹ́ kó try kó máa touch ara ẹ up díẹ̀díẹ̀. Àwọn tó ń gbà yẹn kó máa fi ra aṣọ, máa fi ṣe irun, kó máa fi ṣe makeup, ó ti yẹ láti máa look sexy. Ẹ wo èlé understand ṣe rí bí ṣe múra yìí mo fi ń tàn wọ́n nílé ni. Kọ́ má lè mọ̀ pé mo ti ń pawó níta. Ibi tí wọ́n ti ń múra wọn máa mọ̀ pé mo ti ṣe ra mu. Mi ò mọ̀ pé lọ́pọlọ báyìí ọpọlọ wà lórí ẹ̀. Ẹ ṣí tí mo ti invite tẹ wá bí. Má worry. Fine girl. Hello, ma. Ká Sunday báwo ni? I'm fine, ma. Mo ní iṣẹ́ kan fún ẹ. Iṣẹ́ ilé ó dẹ̀ yàtọ̀ sáwọn iṣẹ́ tí mo máa ń fún ẹ tẹ́lẹ̀. Really? Iṣẹ́ ńlá nìyẹn o. Kò kí ń rí lè ṣẹṣẹ́ ńlá bẹ́ẹ̀ yẹn náà, iṣẹ́ kékeré ni but owó ńlá wà ń bẹ. Mo ṣe màmá ṣe ojú mo appreciate ẹ. Ṣùgbọ́n kọ́kọ́rọ́ kan ló bá yín ajá jẹ o. Kí ló ṣẹlẹ̀? Chief máa dé hotel lálẹ́ yìí, ó dẹ̀ máa fẹ́ wà ń bẹ all night ló máa ń ṣe. So máa láti wà pẹ̀lú ẹ̀. Till day break. Like that. Bangolo. Give them bangolo. We dey give them bangolo. Anytime when we come, we give them bangolo. Like that. Everybody now. Wine to this. DJ exclusive. Dance to this. We bombing the place like explosive. My people wine to this. See my young DJ exclusive. Last time I went to the exclusive. Like that. Yes, now we. Látọ̀dọ̀ Chief Fọláyà. So what if Lady B? So wọ́n ní kí wá gbé Àgbékẹ́ wá. Àgbékẹ́? Yeah. Àgbékẹ́ ò tí dé. Mi ìjọ ilé ní time láti spend bí o. Ẹyin tí ìpàlẹ̀ jù rẹ lè mú kan lára wa. No, I'm sorry. Àgbékẹ́ ọ̀ngọ́ ló ní kí n gbé wá. Ẹ jókòó sí ìbẹ̀rẹ̀ pẹ̀lú pẹ́ẹ́dé. Welcome. Ẹ̀jẹ̀ ní nǹkan bí mi. Mind that. I don't die. I die. I beg you. Èmi ò mọ nǹkan tá ṣe fún Lady B. Why she just dey bring new girls come take over us for you? Mi ò mọ̀ pé wọn náà rí o. Ṣé orí Lady B yẹn? A rí ìyàwó kọ̀yálé ni. Can you imagine? Imagine. Pẹ̀lú gbogbo báyé fara ṣiṣẹ́ tó fún Lady B. Àìsáyà bí yóò. Ṣé kò tó yẹ kó ṣe fún wa rẹ̀? Ọlọ́run mọ ibi tó ti rí ọmọ ìgbérè òṣì burúkú yìí. Mo ti gbọ́ wípé inú estate ni jẹ́ ọ̀nà ìgbé. Ṣé wàá rí àwọn òní business pẹ̀lú jẹ́ ọ̀nà ọ̀? Because òun kọ́ ló ń jẹ́ kí Lady B máa wà bó ṣe ń wà ní. Gbogbo ala mo Lady B tẹ́lẹ̀. Bí tó bá ti rí ọmọ tuntun báyìí, ó máa gbé sódó dẹ̀ máa gbé sójú mi. Ẹ kò wá jẹ́ kí ìwà yìí kó jọ wá lójú. Ṣé wàá mọ̀ kọ́ tí mi sọ sọ ṣe rí? Ó dé bólúgbọ́n, ó mú mọ́ra ni mo fẹ́ ká fi ọ̀rọ̀ yìí ṣe. At this point, mi ò pa ní choice. All this Olugbon way na dey talk no enter my brain. Solution ni ká wá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Wetin we do Lady B? When she bring that small yellow purple girl to come take over all our customers. Ọmọ Ibo, má worry. Solution ni gbogbo ó máa wá. I better find out. Ọmọ ó ga ọ, ọmọ ti dùn jù. Gbogbo mo ṣe ń jù sí ẹ̀dọ̀ kan. In fact, ìjù wọ̀. Ṣé ṣá wà satisfied? Torí mi fẹ́ kàn tí Lady B máa fi bínú sí mi. Sure, in fact, wọ́n dàbí pé ìlọlẹ̀ kan sí ni. Mo ò bá bá yín ṣeré sí i, but mo ní nǹkan tó wà very very important láti ṣe láàárọ̀. Ẹ jọ̀ọ́ má bínú ṣe lọ́pọ̀ please. Ṣá promise mi pé anytime tí n bá sọ fún Lady B pé kọ́kọ́ tẹ̀ fún mi, wà dáhùn. You welcome anytime.
She's a. All right. Àgbékẹ́, iṣẹ́ kan ń ta lẹ́nu everyday ni, o kàn set everyday, o kàn fine sí ni. Níbi ní kò gbéṣẹ́ yìí fún mi, òun Steve, why now Àgbékẹ́? Stop acting like a child. Ẹ wo, bọ́dá Tóbi, kò ń ṣe pé mo lera, but mo kàn ń ṣe láti play safe ni. Òun play safe, Àgbékẹ́. Nǹkan tó sọ ẹ̀ kò tí ì yé mi dáadáa, láyé mi jẹ́ kó yé mi. Ẹ wo, ṣe mọ̀ pé ẹ̀yin aráàlú òyìnbó ẹ̀tàn pọ̀ fún yín gan. Èmi ò dẹ̀ fẹ́ kíyàn kankan gbà mí, so tí ẹ bá fẹ́ jẹ́ kí ẹni tí ṣẹlẹ̀ láàrin wa ẹ láti drop. Gbàgbé gbogbo yẹn tó bá ti jẹ́ pé lórí ọ̀rọ̀ owó ni, forget, I have money. I am money making machine. Mo lówó gan, mo lówó pa. Ṣórí bó ṣe wà, má kọ́kọ́ fowó bá ẹ jẹ́ kékeré lówó. I have money. Feel me. Go feel me. Feel me. Àbíkẹ́, feel me. Ṣé gbogbo ilé ìtò rí change ni o? Mo dem promise ẹ pé I'm gonna pay you in pounds. Come on, stand up. Àbíkẹ́, let me see you turn around. Ṣé gbogbo ojú tó fẹ́ lọ jó fún mi lórí bẹ́ẹ̀dì yẹn? Bẹ̀rẹ̀ sí ni máa jó fún mi láti bíbá. Come on, fún gbogbo ilé ilẹ̀ change ni, jẹ́ ká lọlé. Let's go there. Oh my day. Sister Àgbékẹ́. Omonikara, Ashonikata, Omonikara, ohun mẹ́ta ló wà láyé tó ṣe kókó, ohun mẹ́ta ló wà láyé tó ṣe pàtàkì. Bóyá lówó torí owó àtàn, ọlá àtàn, ohun gbogbo kọ́ lówó lè ṣe. Owó Omonikara, Ashonikata, Omonikara, Hey, what happened? Who brought you home? Talk now, what do you want to eat? Don't worry, your daddy will soon be back. Okay? That's what everybody needs to see. I'm tired. You people used to make me to this church. Nobody come and pick me from school. I'm hungry. I want to see my mom and my daddy now. Báládì ò sí nílé o, ọmọ ẹni níṣẹ́ lédè lẹ́yìn ẹni. Báàbù nílẹ̀yìn, ọmọ adélé wí fún ni o. Iná kú fèèrú bojú, ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ rẹ̀ rọ̀pò ni. Omonikara, Ashonikata, Omonikara, Omonikara.
Good sir. Àbíkẹ́. Kí ló ṣe báyìí? Tí mo ṣe bá mo ń tún lè ṣe kọ́ ni. Ṣé bóyá tún lè ṣe ni? Ok, ibo ló látàárọ̀. Láàárọ̀ tí wọ́n pè mí kí n sáré jí jáde kó lè mo jí ẹ̀ dáhùn. Mọ̀ pé bẹ́yìn bá jẹun rẹ̀ mo jóná lọ. So mi dẹ̀ ti lọ ń tèmi. Ló fi lo ṣé ní ajá mi. Kí ló kàn yín bẹ́ẹ̀ kí n ti yín kí n lọ gbé oúnjẹ yín wá ẹ̀kọ́ kó mọ̀ ju oúnjẹ lọ. Ayọ̀mídé, ṣé you eat? Okay, ó yá take water. Tó jẹun sí, tó mú mi. Báwo ló ṣe fẹ́ lóògùn tá ẹ fẹ́ yá? Hello ma. Ayọ̀mídé ni ma. Bẹ́ẹ̀ ni ààrẹ ò yá látànà ma. Níṣe ló ń bí tí gbogbo rẹ̀ ń gbóná, kò dẹ̀ jẹun, kò ṣe anything. Mo pè yín ẹ̀gbẹ́ kọ̀ ni. Okay. Ayọ̀mídé mọ́mí ẹ̀ ti ń bọ̀ ní dárayá o. Ó yá wá jẹun kó lè lóògùn ẹ̀. Oh, sọ fún mi pé òun bọ̀. Ṣé ti vacate ni? Mo ní kí n surprise ni mommy. I need lecture free week in school. You should know better than to surprise me. You know bí bó ṣe ń bọ̀ yàn ọ̀dọ̀ granny ló ẹ kó lọ straight. And if I need to give you money, nìkan ni máa ní kó wá síbí báyìí. Now I'm going to give you money. You have to run back. Kó máa padà lọ sọ́dọ̀ granny ẹ̀ ṣó ti gbọ́ mi. Mom, I want to be with you. Mom, this is your house. You have everybody staying here. Why can't I stay in my mother's house? My dear, I know this is your house. I know I need to be with you. But Shuri, the circumstances surrounding so many things that I can't explain to you. Shuri, this place is not conducive enough for you. Only Binu see me. And you know mommy loves you. My babe. Màá fún ẹ lówó ń sìn tí wàá ti fún ẹ lówó tán kò máa lọ sọ́dọ̀ granny ẹ̀ ṣó ti gbọ́ mi. I miss you, mommy. You know I miss you too. Okay, màá wá bẹ̀ ṣeré ń bẹ̀. Okay, let me get you money. All right, mommy. Okay then. All right, ń bọ̀. Eléyìí ò tún tilẹ̀ kúrò ọmọ jákujàku ọmọ gbé sílé yìí. My baby. How are you? Down. You're running a picture. She ń bú Àgbẹ̀kẹ́! Àgbẹ̀kẹ́! Ẹ káàbọ̀. Kí ló dé tó tilẹ̀kùn? Mo lọ mú nǹkan fún Ayọ̀mídé nílé. So what? Anybody lè wọlé now? Bọ̀ kí ló ń wò títí tára wọn fi ń gbóná báyìí? Mo fẹ́ fún lóògùn kò gbà, mo fún lóúnjẹ kò gbà, kódà kò gbómi gan lọ́wọ́ mi. Mo ṣàṣọ́ra fún tọ́gbọ̀n ní ẹ̀ sí àwọn ṣe ń gbóná. Kò mú mi. Kò mú anything. My strength, my joy, kí ló ṣe ẹ́? Bọ́ irú ọmọ wo ni wọ́n fẹ́ yà nítorí Ọlọ́run? Ṣó kéré jù láti fi ṣọ́lé ní Àgbékẹ́? Má wà ń tà nínú òrùn, nínú ẹ̀rùn, èmi yìí náà ni. Màmá sáré owó yìí láti fi tọ́jú yín, láti fi raṣọ sí yín lọ́rùn. Ó tún ní fi mí lọ́kàn balẹ̀ nínú ilé ò lè bá mi tọ́jú ọmọ. Ṣọmọdé ìpọ̀jù fún ẹ láti tọ́jú tó lájú kalẹ̀ tára ọmọ ń gbóná tó báyìí. Mo tọ́jú ẹ̀ máa. Ṣé kí ló dé tó ṣe wá gbé lọ sí hospital? Wọ́n dẹ̀ ti gbé lọ kí family doctor máa attend sí kí n dẹ̀ wá bá yín bẹ̀. Ṣé ń bọ̀ mo receive call yẹn dẹ̀ wà very important. Iṣẹ́ tí n fẹ́ lọ ṣe yẹn. Dó iṣẹ́ kékeré náà bọ̀ tówó tó wà ń bẹ̀ ó ṣe kíní díẹ̀. Nǹkan tí wọ́n ṣe ni pé ó máa tẹ̀lé mi sìn bí ṣe ń lọ yìí. Màá drop yín sí hospital so màá lè lọ ṣe. Orí ẹ̀ dàrú ni what is ma? Sorry, Jerry. Kó bàtà mi dá màmá wọnú mọ́tò. Now open the door.
yọ kí o kó tilẹ̀kùn yẹn lẹ́yìn. Dear, how are you? Ayọ̀ mi dídá. Bọ̀ kí ni nǹkan tó sọ pé ó ń ṣe gbọ̀ngàn náà? Mr. Williams. Ẹ wà okay. Doctor. Ẹ rà sà. Ẹ pẹ̀lẹ́. Ẹ wo ẹjọ́ tó lọ kí ni nǹkan pàtó tó ń ṣe ọmọ mi ẹjọ́. Ẹ jọ̀ọ́, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ sà. Mrs. Williams, ẹ jẹ́ ká lọ sọ́fíìsì. Doctor, ṣé ẹ lè sọ bíbá yìí? Mr. and Mrs. Williams, ẹ pẹ̀lẹ́. Ara ọmọ yín máa yá, kò sí nǹkan kan tó máa ṣe. But a kàn ní láti carry out àwọn test kan ni, so ká lè mọ bí gangan tí a lọ. Tá bá ti ṣe yẹn tán, no say problem. Doctor, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ṣe ṣọ́n para ọmọ mi máa yá ṣá? Of course. Kò sí nǹkan tó máa ṣe. Àmì mi mọ̀ bí ẹni pé ẹ ń fi àwọn nǹkan kan pamọ́ fún mi tẹ́ ẹ fẹ́ kí n mọ̀. Àwọn ò lè fi nǹkan kan pamọ́ fún ẹ, iṣẹ́ wọn ni dókítà tó dẹ̀ mọṣẹ́ ni wọn lè fẹ́ nǹkan pamọ́. Ẹ wo dókítà, ẹ wo ẹ ṣé gan, mo dúpẹ́ gidigidi gan ni. Ẹ wo gbogbo nǹkan tẹ́ bá mọ̀ pé lè ṣe tó máa yẹ kí ara Yọ̀mídé yá, ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe. Ẹni àmọ́ sọ ọmọ course Ọlọ́run ọba máa gbé. Àwa ń try ni, Ọlọ́run ni olùwòsàn, Ọlọ́run á gbogbo wa sàn, kò sí nǹkan tó máa ṣọmọ yín. Ẹ pẹ̀lẹ́, take it easy. All right. Okay. Bóyá lówó torí owó àtàn ọ̀la àtàn. Hey girls, what are you planning to do the Wendy more? Because delay is dangerous. Òótọ́ ló sọ, because Lady B ò fún wa ṣe láti jọjọ́ yìí. Àwa lè dà fún lélẹ̀ àti máa delay. Wá better ká máa lọ àwa bá wa ń bẹ̀. Why they talk like this now? I think Lady B tell us to make none of us go Chief Saka place because he wants new clients. Moreover, he don't do all of us. So make we allow Wendy do this one. You don't know what ló sọ báyìí. Ṣé nítorí pé Wendy ò tí dé ká má lọ síbi tó ní ká lọ mọ́ àbí? Ó sún mi o. Hi sis. Oh, I didn't even look at Maureen. Oh my god. Oh, How are you? Lepa kini. You know, be me seeing you. I'm so angry with you, sis. Hey, can you pay me? You don't call me. I call you every time. Hey, can you pay me? Can you return call me? Oh yeah, má bínú. Iṣẹ́ ni. Mo ṣe mọ̀ pé a máa ṣe fàájì kiri ni. A dẹ̀ máa ń get cool cash. Owó. Anyways, mom mi ńkọ́. Where's my mom? Wọ́n ti jáde nísìn. Yes. Ìwọ ló mọ̀ way. We supposed to carry you come out, but because of your mom, see, you know we live together. Mom, see. Really? Ẹ̀yin lẹ mọ̀ mo jájú gbogbo ìtẹ́ ń sọ yẹn lọ. Ojú ọmọdé lẹ fi ń wò mí. Èmi gan jájú yín lọ, sister. Ẹ bèrè lọ́wọ́ àwọn roommate mi in school. Owó ló máa ń pè mí, as in, I can do anything for money. Tọ́lá ni. Ìyẹn ìwọ náà. It's money. All right. Ṣé mo nǹkan tó máa ṣẹlẹ̀? We are going out now. O lè tẹ̀lé wa, but on one condition. What's that? Ó ní sọ fún mom sí ẹ pé a gbé ẹ jáde o. Mommy, báwo ṣe sọ fún mommy? Mo understand bó ṣe ń lọ now. I promise I'm not going to tell her anything. I swear to you, sis. Okay. Ẹ jẹ́ lọ. Cannot change or... No. Oh, you're okay. It's okay. Jamala. No, just Jamala. Hello, Chief. How far ṣe ti lo ọmọ yẹn? Ẹ̀wẹ̀ má worry ìzìyín, kò lẹ́bí kò lára. Ọmọ ìjọba ni. Mo ti rí alert mi. Mo ti rí 5 million naira mi. Ẹ ṣé. Bẹ́ẹ̀ ni, ẹ wí bẹ́ẹ̀ dẹ̀ ṣe bẹ́ẹ̀. Kò sí wàhálà. Màá pè yín later. All right.
happy tonight. Ṣé mi sọ fún yín? Pé mi náà já sí. As small as I am, just 2 hours, 500k. I'm so happy. Shh. Sophie dey shout now. Lady B fit dey inside. She fit dey hear wetin you dey talk. You know wetin you go do now? You go try go find somewhere where you go hide for like 30 minutes. Then come back, make you like say you just dey come, so that she no go know say and all of us come out together. And má gbàgbé pé Wendy má gba 250 ní owó yẹn. Mo gbàgbé má fún 250. But ṣé mọ́mí ò ní mọ̀ pé Wendy ò lọ ṣá? Lẹ́wọ̀n ò lè mọ̀. Sori Chief Saka kò dé anybody mọ̀ nínú gbogbo wa. So kò lè mọ̀ orúkọ lásán ló máa ń gbọ́. So understand? And 1 hour or 30 minutes ni kò tó wọlé. Níbo ni máa dúró síbẹ̀? Just go find somewhere, go hide. Find somewhere, hide. All right, no fuck up, oh. All right, I don't tell you. All right. Orí fún mi ní tèmi. Omonikara, aṣọ ni kàtà. Omonikara, àlàáfíà ní kejì. Olúwa ló fún níyàn. Ṣùgbọ́n àìkíyèsára ó lè gba láfíà lọ. Káyé má gba láfíà ara wa lọ. Orí mi ṣọ́ mọ́ mi, Omonikara. Baby girl, kí ló ṣe? Kí ló ṣe? Mo dáhùn ẹ̀jẹ̀. Kí ló ṣe? Dúró, ibi lọ sí bọ̀. Kí ló ṣe yìí? Kí ló ṣe lè ṣe? Tani, bá mi sọ̀rọ̀ jọ. Yẹ, mama. Sí. Ẹ̀yin wọlé wà ní ẹ máa bọ̀. Ẹ máa bọ̀. Ẹ jọ Zida. Gbọ́ kí lè ṣe fọ́mọ mi? Kí lè ṣe fọ́mọ mi lẹ́mi náà? Tí o sì ń lé kò tí de. Kí lè ṣe fọ́mọ mi? Ẹ ṣàánú mi kí ni? Bá mi sọ̀rọ̀. Ta ló mọ̀ pẹ́? Ó lè mọ̀ pẹ́ wá bíbá. Ọ̀nà unadéjìẹ̀. Wọ́n mọ̀ ẹ lọ. Ibo ló mọ̀ ẹ lọ? Ayé mi sì máa jẹ́ bọ́lẹ̀ mọ̀ mi lọ. Láwọn ọ̀dà kan ní báyìí kìí kọ́. Láwọn ní báyìí. Ibo lẹ lọ? Kí lè ṣe fọ́mọ mi? Má fi pikin talk. Talk now. Wetin you do my pikin? She can't follow us. She can't go to Saka place. Chief Saka. Ibo lẹ gbé ọmọ mi lọ? Ibo ló kọ́ sí ọdún ṣẹlẹ̀ yìí sí sọ́rí kan tó ṣe. Màá yóò kọ́ sọ ọdún sí ìgbà. Tó la ṣe mú lọ. Ó lè mú lọ. Ó bá yé mi jẹ. Wọ́n ti bá báyìí. Mo fún ara mi sí ra mi. Lámi lọ. Lájú ẹ̀. Bá mi sọ̀rọ̀. Mo fún ara mi sí ra mi. Ọmọ mi ti kú. Akọ́bí! Ẹ̀yin bẹ̀rẹ̀! Ẹ máa ṣe kúrò nínú mi! Ọ̀yá! Ohun tí ò sọnù sọmọ aráyé wá kiri. Orí fún mi ní tèmi. Ẹ jẹ́ má jókòó síbẹ̀. Mi rò pé mo mọ kú èmi. Àbúrò mi ni. Mo dẹ̀ ní kankan tí mo fẹ́ bá yín sọ tó dẹ̀ wà highly confidential. Yeah, ẹ free. Ẹ sure? Ẹ sọ doctor. Okay. Mo jẹ́ ṣẹ́kan tẹ́ ẹ̀ràn mi because kò yẹ kí n ṣe test yẹn without your consent. But torí pé mo ti jẹ́ family doctor yín and we've been friends for a long time, so ló jẹ́ kí n ṣe nǹkan tí mo ṣe ká dẹ̀ lè rí ojú ọ̀rọ̀ gangan. Series of tests ni mo ṣe fún ọmọ yín. Mo kọ̀ wí pé kí n kàn ṣe HIV test ṣé mọ̀, mo kọ̀ wí pé kí n kàn ṣe ṣá. To my surprise, mo rí pé ọmọ yín wà HIV positive. What? Madam, take it easy. Ẹ wò, ẹ calm down. Ẹ calm down. Ẹ take it easy, sir. Ìyẹn ló mú mi, ẹ rí pé mo padà pè yín. Ìyẹn ló mú mi gba ẹ̀jẹ̀ everybody nínú ilé yín. Mo realize pé
wà HIV positive ìyàwó yín náà dẹ̀ ní tí ìbára pé wọ́n bímọ irú ọmọ bẹ́ẹ̀ yẹn at that age so mo rí pé àbúrò ìyàwó yín nìkan ló wà HIV positive. What? Yes. Àgbékẹ́. So mo wá pe àbúrò yín mo wá interview ẹ̀ pé báwo ni òun ló jẹ́ kí n mọ̀ yín pé àtẹ̀yìn àtọkọ yín kì í gbélé ní time fún ọmọ yín rárá ó ní bó ṣe lọ sí school òun nìkan lòun máa ń mọ̀ òun lòun fún lóúnjẹ òun lòun ṣe gbá òun lòun ṣàwò pé ẹ máa ń travel all the time tiẹ̀ kí tiẹ̀ bọ́bà ní olè tí nígbà tó ti bá ti fún wọn lówó ẹbí ti lọ́n ti yín nìyẹn wọ́n bẹ̀rẹ̀ sí bá ọmọ yẹn sọ oríṣiríṣi ọ̀rọ̀ òun ló jẹ́ kí n mọ̀ yín pé ìgbà tí brush ẹ sọnù òun á fi brush tòun òun fi fọnu fọmọ yín true brush ni ọmọ yín fi kó àwọn létí Mr. and Mrs. Williams tẹ́ ẹ kàwé báwo lè ṣe máa bí ọmọ tẹ́ máa abandon ọmọ yín. ó sọ fún mi pé o máa ń take care ọmọ yín náà pé tó bá ti ṣiṣẹ́ ọ́fíìsì tó ṣiṣẹ́ ti Ayọ̀mídé pé kò tó máa jẹ́ kó rẹ̀ lálẹ́ ni. Mr. Williams come on it ìgbà wọlé play fọlá lílo lórí ọmọ yín náà ṣé ẹ̀yin méjì kan lẹ́jọ́ bí ni as bàbá when was the last time tẹ́ bèrè ìwé school ọmọ yín when was the last time tẹ́ tiẹ̀ gbé ọmọ yín jáde ṣé mọ̀ nípa well-being ọmọ yín ṣá at what age tí ọmọ yẹn ti lọ kọ́ kókó ẹ jẹ́ mi náà náà carelessness ẹ̀yin méjèèjì ni náà carelessness yìí ni ẹjọ́ bímọ ẹjọ́ máa tọ́ ni owó wo làwọn wá láyé gbogbo owó táwọn wá láyé àlè rí mú nǹkan táwọn wá láyé àlè rí àwọn ọmọ tá a bá bí àwọn lẹ́yìn ọ̀la wa ọ̀la tó máa mú ìkọ́ ẹ ti ti báyìí ẹ ti gbà tọmọ ọlọ́mọ jẹ́ ọlọ́mọ ìkọ́ tọmọ yẹn báyìí ẹ jọ tó lọ lọ kí ẹ wá sí pé èdè kọlọjọ ẹkùn díẹ̀ èdè kọlọjọ ẹkùn ẹjọ ẹkùn ìṣìkù díẹ̀ ẹ ń control ara yín tọ́lọ́mọ control ọmọ yẹn. ṣé èèyàn lè kó kinní yẹn láàrin kéèyàn ní sex. of course ẹ gbọ́ngàn ní number one oríṣiríṣi ọ̀nà lèèyàn máa ń gbà kó HIV èèyàn lè kó through ìbálòpọ̀ èèyàn lè kó through needle bí ìgbà pé kéèyàn tó ní HIV ti lo needle kẹlòmíì tún fi kú rẹ̀ èèyàn lè kó through blade so many ways that is why ẹ fẹ́ pé èèyàn láti wà very 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 careful ojoojúmọ́ dẹ̀ là ń gbọ́ kí ní tẹlifíṣàn àti rédíò bọ̀bọ̀ síbẹ̀síbẹ̀ náà amakọ́tí fún sí ni ẹ̀ ń wá owó ẹjọ́ tó owó wo ló ju èèyàn láyé lọ èèyàn láyé lọ bàjẹ́ ìnà. Ògbójọ́ ọ̀la mi jẹ́. No, ẹkún yóò ṣe ni ẹkún yóò ṣe ni ẹkún yóò ṣe ni. Tóbi, take it easy. Ẹ gbọ́dọ̀ sùn yìí will stop anything. This thing will come. Ṣẹ́gun. Ní ọmọ yìí ní HIV. Èmi ló ti ní HIV yẹn. Ó ti ní HIV. Ìgbà tó wọ́n ní, I mean, we do it almost every day. Almost every day. Sọ fún mi ọ̀nà dá tí mi ò ní fi ní kiri. Mo ti ní HIV, ayé mi ti bàjẹ́. Ayé mi ti bàjẹ́ Ṣẹ́gun. Ayé ò bàjẹ́. Àbí ṣé ìwọ ló kàn ń rò bẹ́ẹ̀? There's life after testing positive to HIV. Science ti jẹ́ ká mọ̀ pé àwọn ọ̀nà wà tí wọ́n fi lè maintain life ara ẹ̀ lẹ́yìn tí wọ́n bá ní HIV. Wọ́n pe àwọn oògùn kan ní antiretroviral drugs. Ṣé àwọn oògùn tó bá lò wà lè máa maintain ara ẹ̀? HIV kò ní di blown AIDS. And listen to me, o lè HIV o mi kò lè ṣe nǹkan tó make me pẹ̀lú ayé ara ẹ̀ mọ́. No! Say listen. Ibi tí kìíní ìdádé ń sìn yẹn, o lè ní HIV, kó tún bí ọmọ, kó má má ní HIV. So you still have your life back. Mo ní kó get our life together. Ó tún mọ̀ tó àṣọ náà nìyẹn. Ṣé tẹ́yìn sọ̀kan fún ẹ Tóbi? Ayé àtijọ́ lọ́ máa sọ pé àìsàn yóò gbé ogun. Ayé ìsìn wọ́n ti ń gbọ́ ọ. Ẹ tún kọ́. Ewu, ṣé gbogbo rẹ̀ tẹ́ sùn fún mi? Ṣé ẹ̀ ń tọ́ mi ní àbí kí ni? Etí ara mi ló fi gbọ́. Èmi lè fẹ́ wálé o.
mi ò fẹ́ wá sí Nigeria and tell me I don't want to come. Look at my life, ojú kòkòrò ló gbé mi wá sí Nigeria. Orí kámi máa ṣe tọ́jú ọmọ. Bá mi wọ ọmọ mi, bá mi túlẹ̀. Ṣojú ẹ̀dẹ̀ ti já sí. Ó fi tìtorí nǹkan tó fẹ́ jẹ, ó fi bà mí láyé jẹ́. Ó bà ìgbésí ayé mi jẹ́. Tó bá jẹ́ mo fẹ́ fi ti bàbá mi lò pọ̀ lọ́jọ́ kiri àná mi ní kó sọ́wọ́ olórí burúkú àbátẹ́nijẹ́ tí mo kó sí lọ́wọ́. Mi ò tún bá tó aṣọ orí burúkú yẹn mo kó mọ́ ayọ̀ mi tí ọmọ kékeré ọmọ lọ. Ṣùgbọ́n bí wọ́n lọ sí mi sí bàbá mi. Àwọn ọmọ lọ́wọ́ ẹlẹ́dẹ̀ ni ẹlẹ́dàá mi ó máa kọ́ pákó máa kó ní títí níwájú. Omonikara ọmọ lọ́wọ́ ẹlẹ́dẹ̀ ni Omonikara ọmọ níjẹ́ ọmọ mi ọmọ mi ọmọ níyì ọmọ nídẹ́ ọmọ mi àwòrán ọjọ́ ọ̀la ọmọ mi ọmọ níyì ọmọ nídẹ́ àìsàn tó ń dojú tọwọ́ káyé má fi kàn mọ́ mi kówó má gbọ́mọ lọ́wọ́ Omonikara ọmọ lọ́wọ́ lédè ni Omonikara ọmọ ní ọmọ nídẹ̀ Omonikara ọmọ lọ́wọ́ lédè.